wò bébó yẹ kẹ́ni ọmọ òjò kẹ́ni ọmọ yọ̀ ní nínú ayé mi orí ọjọ́ ìdùnnú ọjọ́ ire lọ́jọ́ ìbí ẹni ṣe nínú ayé mi Mrs. Oluwatosin Olabisi Sosan òní ogúnjọ́ oṣù kọkànlá ọdún 2024 ìlópa 50 ọdún géré tó délé ayé ó ti yẹ kó wọ bàtà ijó ọmọ ècho òjò máa bọ̀ ní gbàgede tó rọ́dún rẹ̀ lóde aya Michael Sosan ìwọ ló lò ní dákùn mọ́ ọ̀dà gọ́jọ́gọ́jọ́ ìyá Naomi wọ́n ní mò ń ké sí o ìyá Precious dákùn mọ́ gbọ́ dídùn ẹnu mi èmi fẹ́rẹ̀ lé àwọn bàbá rẹ̀ wo kì í ọbẹ̀ ológun kẹ̀kẹ́ má sì tún kì í ọbẹ̀ ọlọ́gbọ̀n àbájá Olúwatósìn má kì í ọbẹ̀ ológun ẹrú o owó kì í ọbẹ̀ oníwọ̀nba ọmọ bí n bá kì í ọ sádó-èkìtì tán má tún kì í ọ̀rẹ́ ìlú ọmọọba èkìtì olùsọmọ ká ẹ̀gbọ́n ayé mo ṣí òkò ọbọ kọjá ọpàdé ìyọkọjẹ ikímíṣẹ nínú ọkọ ló ní àgbò mọ̀mọ́ ní gbàgbà kólóbùnrin gbàgbó lọ́ọ̀kọ rẹ̀ kẹ́ ẹ̀ á ti ṣe ọmọ adúlójú alápàálà ọ̀pọ̀ àrà ogun bẹ́ẹ̀ nípalẹ̀ òpópó kò gúnrogún kì í mọ́rùn dẹ́máyé ọmọ ogun rírọ ọmọ ogun àrírọ ọmọ ògbà gbogbo ìbọn wì àbá ọmọ pẹ́ ni wọ́n kò kílẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ èwe òtù ọmọ òróró òjò ọ̀rìnjọ́kè wí bá ti yóò tún ìlà oró tún ìlà túbọ̀ tójú akẹ́rìírí lọ́àkún ọmọ ọ̀bẹ ni mọ́tà mọ́mọ́ ráwọn oníyan kọ́nu kàíráhùn dà kọ́ mẹ́rún bọ́tà róróróróróróróró ọmọ adó ọ̀rá àti kàrà sábẹ́ ìwùjẹ ìkàrà ṣèjì sínú àgbàgbà tẹ́bí ṣù kókó lúláàdó koríko ló lálẹ́ wù lójúde àwọn bàbá ilé òmíràn àpáta ńlá ló lálẹ́ wù lójúde bàbá yìí ni wọ́n fi pè yín lọ́mọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ òtàṣẹ nínú òtàgbẹ́lẹ̀ kejì lérí kéde o ọmọ ècho òjò kọ́dà ké yípa ọ ayípa ọmọ ẹranko ọmọ káwó 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 ọmọ wúyì 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 ọmọ ike mú kan ó mú méjì ọmọ sẹ ìmú kẹta ọmọ ojú yóò kẹrin ẹlẹ́karùn-ún yóò wú ọ̀rọ̀ pọ̀ adó ìyúnlẹ̀ ọ̀ní kọ́bẹ̀ òsì mi ló mọ́nu kọ́bẹ̀ òsì mi lónú akoto agírárá olè jíjà kọ́ nìyí o arẹwà obìnrin tí bá ń bẹ̀ dílẹ̀ díladógún tí wọ́n fi ń ṣàyà ọmọ ọlọ́sàn kan bàrú létí kẹsẹ̀ ìbálẹ̀ èdè ajagun ọmọ aláyèdè àjígbá o ọmọ ajísùnwọ̀n ajírèdí ọmọ àfijọ́kè ètè dára bí ebi ọmọ eléyìí kùlẹ̀ àdéwúre ọmọ ọgbẹ́ òòṣà òkè jẹ́ dàbí onílé yìí o bí wọ́n bá dàbí onílé yìí kọ́ wọn ò ní lè fi wájọ́ onílé yìí rárá aya Michael Sosan ó sì yá kí n bá ọ délé ọkọ rẹ̀ Ìjẹ̀bú-REMO níṣẹ́ ilé olówó orí rẹ̀ Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ ẹ̀lẹ̀ kò sẹ́ni mégún wọgbó bàrà rí balómégún wọgbó Rẹ́mọ bó bá wù Jẹ̀bú àwọn náà ní wíníwíní bó bá wù Jẹ̀bú àwọn náà ní wíníwíní bó sì tún wù Jẹ̀bú kan áfẹ́ní rẹ̀ tó kù ṣọdún Agẹmọ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ òtún yọ̀wọ̀yọ̀wọ̀ ọmọ adìyẹ gòrókùn gbogbo lélẹ̀ ara òrókùn bébára òrò adìyẹ ọmọ òun ṣe ní ọ̀yọ̀yọ̀ òyọ̀ ọ̀yọ̀yọ̀ mọ́yọ̀ mọ́ tó rí ti ṣe ní olè pani ọmọ olówó ìṣẹ̀páyé kówó ní gbòde kó tó dòwó ẹrú kó tó dòwó ọmọ ìran Ìjẹ̀bú nínáwó dọ́là kóyìnbó tó kówó dé òyìnbó kówó dé ìlówó ọ̀hún pọ̀ sí ẹni wọ́n fi ń pẹ́ kúkúrú Ìjẹ̀bú owó ni gíga Ìjẹ̀bú owó ni ìtọ́ Ìjẹ̀bú owó ni àbọ̀ ọmọ gbogbo Ìjẹ̀bú tí mo mọ ìlọ lówó lọ́wọ́ nínú ààyè mi ẹ̀gbọ́n rẹ̀ Gladys àtàwọn àbúrò rẹ̀ Abíọ́lá
wọ́n ló tún wuyì láwùjọ. Wọ́n ní lórúkọ Ọlọ́run ọba ó tẹ̀lẹ̀ yí pẹ́. Kò wá sí bọ́ ti pẹ́ láyé kó ọmọ ní fàìsàn ló gbà. Torí pírí lòlògójì. Ẹnìkan kì í bókùnrin ẹyẹ lórí ìtẹ́. Òjòjò kì í ṣòwò kó bọ́lẹ̀ nájà gbogbogbò lára ọ̀tá.